A dúpẹ́ o Ọlọ́run tó mú wa tún rọ́jọ́ òní, tó mú wa pàdé lórí ètò àṣírí ìlera pípé láìlóògùn. Ẹ kú àmójúbà mi o, àní ṣolódì ara wa. Ẹ lè máa ṣe wá láǹfààní nípa pínpín àwọn ntàjọ ń sọ yìí fún àwọn tó yí yín ká. Ọlọ́run ó ṣe tí náà láṣẹ pé àmọ́ pé bẹ́ẹ̀ ti ṣe kì í ṣe pé mi nìkan lẹ ṣe lóore. Gbogbo àwọn tí wọ́n yí wa ká náà wọ́n ó láǹfààní àti gbọ́n tá à ń sọ yìí. Àwọn eléyìí bó sì sọ wọ́n ní information bring reformation and prevent deformation. Kọ́lọ́run kó ràn wá lọ́wọ́ ká má dìfọ́ọ̀mù, ká má di abirùn nínú ayé. Mo ń sọ nípa ètò ìbálòpọ̀ láàrin lọ́kọláya. Mo ní ohun tó ṣe pàtàkì ní fún lọ́kọláya láti máa ṣe. Pé ó sì pọn dandan pàápàá tí wọ́n bá fẹ́ gbégbé ayé àlàáfíà. Mo sọ abala kan ní ti àwọn obìnrin tó lè dálẹ̀. Bẹ́ẹ̀ náà ni ó lè dálẹ̀ fọ́kọ. Tọkùnrin ló tiẹ̀ wá burú jù. Tí ìyàwó tó bá dènà fọ́kọ rẹ̀ fún ìgbà pípẹ́ pé kí ó má bá òun ṣe pọ̀, ewu ńlá ló wà ńbẹ̀. Ẹ jẹ́ ṣàpẹẹrẹ kan. Tí èèyàn bá ní omi nínú ilé tàbí omi ìjọba tó ń gba ojú òpó kan wá sínú ilé fún odidi oṣù mẹ́ta, tí omi ò bá gbanú ọ̀pá òun wá sínú ilé, tó bá di lẹ́yìn oṣù mẹ́ta tá a wá ní kí omi gbabẹ̀ jáde, ẹ̀yin náà ti mọ̀ pé omi tí ó jáde ọ̀pá nǹkan kan ti ṣe torí pé yóò ti dí pẹ̀tà. Omi tí ó jáde ò ní dáa mọ́, yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá fún àgọ́ ara. Bẹ́ẹ̀ náà ni ọkùnrin ṣe rí tí irinṣẹ́ rẹ̀ bá ti di pé ó bá dẹnu kọlẹ̀ fún ìgbà pípẹ́. Àwọn ìṣòro wọ̀nyí ó lè dá wàhálà alẹ̀ tó lè gba ẹ̀mí ọkùnrin. Àìsàn kan bẹ tó gba ayé kan ní ìsìn tán pè ní prostate problems. Oríṣi mẹ́ta ló wọ́pọ̀ jù nínú wọn. Ọ̀kan ni prostatitis, pé kí kòkòrò wọnú ẹ̀yà yìí kó déédéé wú lójijì. Ọkùnrin lè máa tọ̀ ẹ̀jẹ̀, ó lè máa rí tọ̀tọ̀ mọ́, ó lè máa nínira odò abẹ́. Bẹ́ẹ̀ náà ni ìkejì náà lè wà tá ń pè ní enlargement, pé ó wú, ó tóbi sí, ó tóbi ju bó ṣe yẹ kó tó. Wọ́n ṣe pé ó wú, ó tóbi sí ni. Ó tóbi sí, á wá fún okùn tọ̀ pọ̀. Nígbà yìí èèyàn máa tọ̀ ṣeréṣeré, èèyàn máa gbin kó tó tọ̀. Títọ̀ bá ń gbọ̀nyàn gan yóò dàbí ìnira, ẹlòmíì lè máa bọ́ ògùn níbi tó ti fẹ́ tọ̀. Ó lè wà ń lè tọ̀ kọ́ mọ́ gbin. Wọ́n pé ẹ dákun bí ẹ bá ń lọ rìn àjò báyìí kò ní aṣáàmọ̀ wá bí ó ṣe tọ̀ káàkiri. Ṣeréṣeré ni ó máa tọ̀, ìtọ̀ ó sì máa gbọ̀n. Ìṣòro kan ni. Ìkẹta wọn náà ni cancer tó jẹ́ jẹjẹrẹ rẹ̀, tá a pè ní prostate cancer. Ìyẹn náà ti gba ayé kan ní ìsìn. Ìwádìí fi hàn wípé àwọn tí ò bá ní ìbálòpọ̀ déédéé, àwọn ni ìṣòro wọn máa ń yá lára wọn, kì í sì máa ń gbẹ̀mí ni o. Mo ti mọ iye ọba tí Ọlọ́run ti pé kí n bá pàdé tí tó gbọ́ kìlọ̀ tí wọ́n gbà tọ́lọ́run sì gbà fún wọn. Èyí tí ò sì gbọ́ kìlọ̀ tó ti bá bẹ́ẹ̀ lọ. Mo ti mọ iye ìjòyè, mo ti mọ iye àwọn bọ̀rọ̀kìnní ìlú tó ṣe pé àìsàn yìí mú wọn. Àwọn tí ò bá sì ríran lọ́wọ́ ẹ̀rọ mi tí ó so àpò tọ̀ mẹ́gbẹ̀ẹ́ tí ó wàá dàgbádá bolẹ̀, inú rẹ̀ kéwàá gbádá o. Ẹ má bàa mọ̀ pé àpò ní ń tọ̀ sí òun ni. Ọ̀pọ̀lọpọ̀ náà ti yọ òpó ìbáṣepọ̀ ọkùnrin, wọ́n ti yọ kúrò lára rẹ̀ tí wọ́n ti tẹ̀ lọ́dà torí pé wọ́n fẹ́ yọ àìsàn sétọ̀sétọ̀ kúrò lára rẹ̀. A gbọ́dọ̀ mọ̀ ṣe tó tọ́ kí n tí ò tọ́ kí wọ́n bá kọlù wá. Ẹ má gbàgbé pé ètò wa ní àṣírí ìlera pípé láìlóògùn. Ẹ máa tẹ̀lé wa, ẹ jẹ́ a jọ máa sọ̀rọ̀. Ẹ máa bá wa sọ̀rọ̀ bí nǹkan bá ṣe ń lọ. Ẹ sì máa kàwé wa. Ìwé kan bẹ náà lórí ẹ̀kọ́ yìí tá a pè ní àìsàn sétọ̀sétọ̀ àti jẹjẹrẹ àpò omi àtọ̀, bá a ṣe lè dènà rẹ̀, bá a ṣe lè ṣe ìtọ́jú rẹ̀ tó bá tiẹ̀ wá. Ó ń bẹ lédè Ìgbò, ó ń bẹ lédè Yorùbá. Ọlọ́run ní jẹ́ á dààmú láyé. Ẹ ṣé púpọ̀.